Ó dàbíi pé rògbòdìyàn àti awuyewuye tó bẹ̀rẹ̀ lágboolé fújì láti nǹkan bíi oṣù kan sẹ́yìn báyìí, ó dàbíi pé kò ṣetán láti sinmi o, pẹ̀lú nǹkan tí àwọn olólùfẹ́ orin fújì tó tún ṣẹ̀ṣẹ̀ lọ wú jáde báyìí, èyí tó tún ti di ariwo àti ìjà láàrin àwọn olólùfẹ́ àwọn olórin fújì tó sì ṣeé ṣe kí ọ̀rọ̀ ọ̀hún kó sì máa fa wàhálà ńlá lágboolé fújì lọ. Ẹ rántí pé gbajúmọ̀ olórin fújì ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Jaiye Àkàdé Adébísí ẹni tó pèèyàn mọ̀ sí Táyé Currency ló dá wàhálà tuntun sílẹ̀ lágboolé fújì o, nígbà tó jẹ́ kó di mímọ̀ pé Pasuma kì í ṣe bàbá òun nídìí iṣẹ́ fújì tàbí nítọ́jú orí, àti pé ọ̀gá lásán ló jẹ́ sóun. Gbígbé ló jẹ́ pé ó jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe pòun ló kóun níṣẹ́, nítorí pé òun kàn lo ohun ẹ̀ láti kọrin kóun tó gòkè ni. Oníṣèbí Pasuma òun náà kọrin bíi Obesere rí kó tó lókìkí láyé, bẹ́ẹ̀ ni Sefiu Alao náà kọrin bíi Alhaji Shina Akànnì èèyàn Scorpido kóun náà tó dìde láyé. Ọ̀rọ̀ yìí làwọn olólùfẹ́ Pasuma má rí bí àbùkù, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Táyé Currency bíi pé bí ẹni tó figi gún ojú olóore ni, àti wípé bí ìrẹsì bá ń pàkúta wọn ní kì í ṣe ẹnu oníbàárà Táyé Currency ìlú yẹ kó má tọ́ sí o. Ṣùgbọ́n lásìkò tí gbàgbọ́sì tó sì ń lọ lọ́wọ́ tí oníkálukú ń jùkú ọ̀rọ̀ tuntun síra wọn lágboolé fújì, níṣe ni àwọn olólùfẹ́ orin fújì má tún ti wú awuyewuye kan jáde níbi tó tún ti di ìjà láàrin àwọn olólùfẹ́ àwọn olórin fújì tí wọ́n sì ti ń sọ̀rọ̀ burúkú síra wọn báyìí. Ǹjẹ́ kí ni wọ́n wú jáde? Òun náà mà ní àwòrán àwọn olórin fújì tí ayé ń fẹ́ lásìkò ìtókìkí wọn ń tàn, tí wọ́n sì ń sọ àsìkò tí wọ́n kọ́kọ́ gbé àwo orin wọn jáde àti bí wọ́n ṣe jura wọn lọ sí. Ẹni tí wọ́n kọ́kọ́ gbé jáde pé òun ni ọ̀gá tó ju gbogbo àwọn olórin àsìkò yìí lọ, ìyẹn bàbá ti yọwọ́ àwọn Alhaji Wasiu Ayinde, Alhaji Shina Akànnì, Alhaji Rashidi Berenge, Alhaji Adewale Ayuba. Wọ́n ní ẹni tó tún jẹ́ ọ̀gá ní Sefiu Alao. Wọ́n ní rẹ́kọ́ọ̀dù àkọ́kọ́ tó gbé jáde náà pè ní Kandoso, èyí tó jáde lọ́dún 1990. Wọ́n lẹ́ni tó tún tẹ̀lé ó ní Alhaji Abbas Akande Obesere. Wọ́n ní rẹ́kọ́ọ̀dù àkọ́kọ́ tó gbé jáde Introduction ọdún 1992 ló jáde. Wọ́n lẹ́ni tó tún tẹ̀lé ní Alhaji Saheed Akorede Okunọlá ẹni tó pè yẹn mọ̀ sí Saheed Osupa. Wọ́n ní ọdún 1992 nínú náà gbé rẹ́kọ́ọ̀dù ẹ̀ jáde tó pè ní Fuji Fadisco. Wọ́n lẹ́ni tó wá tẹ̀lé ó ní Alhaji Wasiu Alabi Pasuma. Wọ́n ní rẹ́kọ́ọ̀dù àkọ́kọ́ Recognition ọdún 1993 ló gbé jáde. Wọ́n ní ẹni tó tẹ̀lé ní Alhaji Sule Alao Adekunle tó pè yẹn mọ̀ sí Malaika Madiba. Wọ́n ní ọdún 1994 nínú gbé rẹ́kọ́ọ̀dù jáde tó pè ní Mr Wonder. Ẹni tí ó wá tún tẹ̀lé náà pè ní Atawẹ́wẹ́. Ọdún 1996 ni wọ́n lòún gbé rẹ́kọ́ọ̀dù tiẹ̀ jáde èyí tó pè ní Facility. Látìgbà tó ti gbé ọ̀rọ̀ yìí jáde ní ariwo mà tún ti bẹ̀rẹ̀ lágboolé fújì, táwọn olólùfẹ́ fújì tó ń sọ pé bí ẹni tó fẹ́ fi dá ọ̀tá lẹ̀ ni, ìpè báwo ni wọ́n á ṣe máa gbé irú nǹkan bẹ́ẹ̀ jáde láti máa sọ pé Saheed Òṣùpá tó jẹ́ pé wọ́n gbà gẹ́gẹ́ bí ẹgbẹ́ fún Pasuma tí wọ́n sọ pé ó ti jù ú lọ báyìí, tí wọ́n tún sọ pé Sefiu Alao ju Obesere àti àwọn Pasuma lọ nídìí orin fújì. Ọ̀rọ̀ ló mà tún ti ń dá awuyewuye sílẹ̀ tó sì jẹ́ pé gbàgbó tuntun iná tún ti bẹ̀rẹ̀ sí ní fà lágboolé fújì báyìí.